ìṣeǹṣe dìjà náà rèé o ìṣeǹṣe dìjà ẹ̀rọ mọ̀rí odó bí ṣe ń nà ya rẹ̀ ìṣeǹṣe dìjà náà rèé o ìṣeǹṣe dìjà. Akandọ́ra Awikoko náà ló kọ mi. Àjàó àrò Awikoko aṣọ lójú ọlọ́rọ̀. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pẹ́ẹ́kú dédé àkókò yìí. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀. Ilé òní lé wa tọ̀nù nínà wa wọlé. Ṣé ẹ gbàgbé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń Bàdàn lánàá? Pápápá ń ló ti ràn mọ́ bí iná orí. Lójú ẹsẹ̀ ní ti ràn mọ́ bí ìtanmọ́ná. Ọ̀rọ̀ ti wá bígì ó ti bá dùn bí. Oríṣiríṣi àwọn èèyàn ní ń gbé ipò yẹ ẹnu ìyàtọ̀ kọ sí wọn ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan ní Alafin ṣe kù díẹ̀ káàtó. Àwọn kan ní bó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ eléyìí tí bàbá wa Ládọjà fi dáhùn eléyìí náà kù díẹ̀ káàtó. Ṣé mọ̀ wípé ntọ́kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì bí ìlú dòdó láyé rí. Kò sẹ́ni tí ọ̀wá ẹ̀wà entitled sí opinion ẹ̀ ilékelèké yé níta bá ṣe nínú ẹni ní yé ni. Aláàfin tọ́nawọ́ sí bàbá Ládọjà bí wọ́n ṣe dàgbà tó lórí ìjókòó tí ẹ̀ yé. Bàbá Ládọjà tí ò sì gba owó náà tí bàbá yé bàbá. Ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ̀yàn, ìgbé ni fẹ́ni tó gbà á. Lélẹ̀ tó túmọ̀ sí wípé kálukú wọn ló right on their own. Ṣùgbọ́n lójú wòye àwa èèyàn àwọn tó rọ̀ǹgì ẹni tó ráìtì lójú ẹnì kọ̀ọ̀kan wa. Lójú àwọn kan Aláàfin ráìtì Olúbàdàn rọ̀ǹgì, lójú àwa kan Olúbàdàn ráìtì Aláàfin rọ̀ǹgì. Ṣùgbọ́n ikọ̀ kan bẹ láàrin wa tó yẹ pé káti ẹ̀ tó sọ gan wọ́n ti mọ ibi tá a fì sí. Wọ́n á ní kò kúkú fẹ́ràn Aláàfin tẹ́lẹ̀ kò kúkú fẹ́ràn Ọ̀yọ́ tẹ́lẹ̀. Meanwhile èmi tí wọ́n ń pè wọn fẹ́ràn Ọ̀yọ́ yìí gangan lọmọ olójúlówó ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń pè lọ́yọ́ yàtọ̀ sáwọn bọ̀gú tó gbalẹ̀ máa lọ́wọ́ tán ti lu Ọ̀yọ́ pa ní ìsìn. Now tẹ bá rí àwòrán tí mo fi hàn ẹ rí wípé eléyìí ò portray ẹnikẹ́ni tó wù kó gbé àwòrán yẹn jáde gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire bí gidi láti pe adúrú bàbá Ládọjà nírú báhùn láti sọ̀rọ̀ tó tóbi tó báhùn sírú bàbá Ládọjà. Ó kù díẹ̀ káàtó ó kù púpọ̀ káàtó. Well mo sọ gbólóhùn kan nínú àwọn ètò mi mo ní èsì ń jelégbò kò sẹ́ni tó rí nǹkan kan sọ. Ajíṣe bí Ọ̀yọ́ yìí wà nínú àwọn ìkànnì nínú àwọn social media platform tí mo dárúkọ wọn wípé tó bá jẹ́ pé àgbà ṣẹ́kù lọ́yọ́ kí wọ́n fi wé ọmọ mọ́ wọn létí but very very unfortunate. Irú ròǹbòrùn irú aṣọ oko ń tilé ìkan ògbé kan gbogbo wọn eégún ilé labala ìkan ògbé kan ọmọ bá ń tálẹ́ ìkan ń jẹ́rú èkejì ń jẹ yẹ̀pẹ̀ epo ẹ̀pà òṣùwọ̀n àti mọ bọ́mọ inú ẹ̀ ti rí. Ṣé mọ̀ pé bọ́mọ ọjọ́ ṣòkòtò yọjọ́ kíjì pa ìríta rí àwọn lóde àti mọ báwọn bàbá wọn nù lè ṣe rí. Ìdí ni pé ọ̀pọ̀ nínú àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ àti Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ Ọọ̀ni àtàláàfin ìtàn làwa ń sọ. Kò sí nínú wa tí ń ṣépè fún ẹnìkan. Kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́wọ́ adé rí. Kò sẹ́ni tó lè gbọ́ bí tí mo ti ṣépè fọ́ba kankan rí. Ìtàn lèmi ń sọ. Mo wá lè mọ́ sọ̀tàn tí ó fẹ́ fọ yín o eléyìí ọkàn mi ṣùgbọ́n tàn yín sáà ni because gbogbo empire arọ́ tẹ̀ ń pariwo yìí ìran wo lọ́tọ́mọ ìyá ẹ̀ lẹ́rú tó Ọ̀yọ́ kò sí ìran tọ́tọ́mọ ìyá ẹ̀ lẹ́rú tó yìí. Now empire ǹjẹ́ ẹ mọ iye ìgbà tó gun ti tú Ọ̀yọ́ ká? Empire yín strong ni wọ́n fogun tún lọ́tún náà fogun tún lọ́sì náà ń lé àwọn ọba yín kúrò láì mọ iye ìgbà. Ó ní iye ọdún tọba yín ló ń bọ̀gú ó ní iye ọdún tẹ́ lò ń bọ̀gú ó ní iye ọdún tẹ́ lò ní gbòho. Ẹ kàn ń sá káàkiri ẹ di alárìn kiri ẹ dẹ̀ sọ pé ní empire kí wàá ní capacity empire yín ọdún mélòó ló fi rule? Kí láǹfààní empire ọ̀hún? Now àwa ń sọ̀rọ̀ bíi táyé dé lónìí ìwà ń refer sí empire of medieval era empire tó ti ṣubú láti 1835 ẹ wá fi ń wé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dún 2026 sẹ́yìn náà rí pẹ́yìn lẹ wà àwa sẹ́yìn lọ́kọ yín bíi tirẹ̀ torí pẹ́yìn ẹ̀yìn lẹ fi ń rìn bíi tọ̀fàfà. Now
ìṣẹ̀lẹ̀ òun wá ṣẹlẹ̀ bàbá wa Ládọjà òkókó ní wí nǹkan kan bó tiẹ̀ jẹ́ pálàfin náà sọ̀rọ̀ ṣùgbọ́n ní àná kù mọ́ mẹ́fà tó nìkan kan ò dùn bẹ̀ ara ẹ̀ lọ́wà torí pé ẹni àná lára ń ta lóòótọ́ ẹni ara kan ní jíjú awo kò sẹ́ni tí wọ́n búyà bú bàbá rẹ̀ tí ọmọ bóyin Yorùbá lẹ́ńtà bákì tí ọba náwó bí wọ́n bá ń bú bàbá la bàbá rẹ̀ rìn ní òkè bọ̀nù ẹni wọ́n bá wá ń bú bàbá ẹ̀ tí ń bóyin kẹ bí ọba lọ́wọ́ kan àbòdínú ó ti dé dìdìrín àgbáńtí ẹnu ó di kán máa gbé yálé oníwíwò káàkiri tàbí kí wọ́n mọ̀ wípé ojúlówó ọmọ àlè ni so mo kí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ ọkàn wá jẹ́ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ní kẹ́ ẹ sọ̀rọ̀ ìgbésí ayé yín ò kì í yàtọ̀ sí àáyá tó lòun ò figi tójú ọmọ òun ṣe tó kigi bọ̀ lójú tó fọ́ pátápátá ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá ní lọ́kàn láti gbèjà Ọ̀yọ́ tàbí gbèjà Aláàfin yín ṣe lẹ máa ń padà fọ́ gbogbo ọ̀rọ̀ lójú ẹ̀sìn àtàbùkù lẹ máa ń padà kó bọ́ba yín ṣé ẹ gbàgbé àsọtẹ́lẹ̀ mi immediately tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo nígbà tábà fi fulẹ̀ rẹ̀ ẹ rí i pé iyì kékeré tó ṣẹ́kù lára Aláàfin ọ̀wọ̀ àtàpọ́nlé bẹ́ńtẹ́ tó kù lára Ọ̀yọ́ mo ní yóò ti jó tán kẹ́ tó realize ẹ̀pá ò sì ní bóró mọ́ aṣọ ò ní bọ́mọ yẹ mọ́ torí pé ọmọ yẹn yín ti rìn òwò ọjà already èébú àtìpìlẹ̀ ń ṣẹ́ fáwọn àgbàlagbà now ẹ jẹ́ kí n wá àpilẹ̀kọ tó mú mi wá gangan the meeting is up jẹ́ wá àwòrán yẹn the meeting is up Rashidi Ládọjà ilé ìkọ́ Rashidi Ládọjà a fool at 80 kọmọlúàbí kan sọ bẹ́ẹ̀ sádúrú bàbá ilé yìí bàbá tó ti wálé ayé tó ti ráyé wá bàbá tó rílé ayé gbé tó ráyé lò bàbá tó rílé ayé ṣe bàbá tó ń da tó tọ́ da ti gbogbo tí kádàrá sọ pé ó wá dà láyé bàbá tó jẹ́ ní tí àyànmọ́ ní kó wá jẹ́ bàbá téèyàn fi tọrọ kó jẹ́ bàbá ẹni bàbá téèyàn fi tọrọ kó wá láti ìdílé ẹni bàbá téèyàn fi tọrọ kó wá látàgbólé ẹni kọ́mọ kan wá lanu pọ̀n gàlà kẹ́ wá sọ fún mi pé ọmọ káàárọ̀ òjíire bí nírú ọmọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pọ́ máa lé ní ẹ mọ̀ páwọn àdàmọ̀dì tí wọ́n rò papọ̀ mọ́ Ọ̀yọ́ àwọn ni wọ́n ń jẹ́ jáde díẹ̀díẹ̀ ń òótọ́ ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ jáde ni ẹ fi mọ̀ wípé àwọn tí ń bẹ́ẹ̀ wọn ò relate mọ́ wa by blood ẹ̀yà míì ni wọ́n so kò sí bí wọ́n ṣe fẹ́ fẹ́ràn wa olórí burúkú ìfẹ́ràn olóríire náà ẹ jẹ́ ká gbọ́ the meeting is up Rashidi Ládọjà a fool at 80 a recent incident at an interfaith gathering in Ibadan has left the people of Oyo talking. Rashidi Ládọjà was seen ignoring Alafin ikú bàbá Yeye's handshake. Who is Alafin? Ta ló ń sí Olubadan tó fi wà lórí ìjókòó tí náwó sí èèyàn? Does it make any sense? Kódà kó jẹ́ ọ̀rẹ́ èèyàn ló wà lórí ìjókòó tó bá rí èèyàn téèyàn ń bọ̀ sign of respect jẹ́ ó sọ fún ọ̀rẹ́ yẹn láti dìde orí ìdúró wọn ti bọ̀wọ́ kì í ṣe lórí ìjókòó ẹni tẹ́ bá fẹ́ bọ̀wọ́ ẹ̀ lórí ìjókòó á jẹ́ ọmọ yín ó dẹ̀ máa jẹ́ pé èèyàn ò ní lè dìde ọmọ èèyàn lèèyàn bọ̀ lọ́wọ́ kì í ṣe ẹgbẹ́ èèyàn á ń bọ̀sìnbọ̀sìn Ládọjà ò kì í ṣẹgbẹ́ Ọ̀wọ́ Adé irrespective ibi tó wù kó ti wá irrespective tó wù kó ń jẹ́ láyé kò yàtọ̀ sí many of us orí òdiwọ̀n tá a máa padà gbé sínú because one on one èmi àtọ́ba Ọ̀wọ́ Adé ẹgbẹ́jọ ni wá ìyàtọ̀ oṣù kan ló wà láàrin wa if I want to address him I address him by Hakeem Ọ̀wọ́ Adé Abímbọ́lá so naturally ṣùgbọ́n nítorí àpọ́nlé tá a fi sí torí pọ́ jẹ́ ọba bí ò tiẹ̀ já láàfin gan tó bá jẹ́ ọba kò sí ní tó ní kí n má lè dọ̀bálẹ̀ fún bá a ṣe jọ jẹ́gbẹ́ yẹn ṣùgbọ́n tá a bá ti wá mẹ́lẹ́yìn kó ń bẹ̀ ká gbé sí neutral level ká sọ̀rọ̀ síra wọ̀ ní neutral ground now ká wá fi wé bàbá tó ti lé ní 80 torí Rashidi Ládọjà kì í ṣe ẹ̀gbọ́n sírò wa bàbá wọn jẹ́ wọ́n ti bírù wa mọ́ wọ́n ti sùúrù wa mọ́ wọ́n ti tọrú wa mọ́tọ̀ láì mọye ìgbà ké ẹnìkan wá lanu pọ̀ gàlà kọ́ wá sọ bẹ́ẹ̀ sí Ládọjà so who is by far okay ibi tí mo ń lọ rèé o Rashidi Ládọjà was seen ignoring Alafin's ikú bàbá Yeye's handshake who is by far his superior and leader ta ló sọ fópònú yẹn bẹ́ẹ̀ wípé Ọ̀wọ́ Adé wà superior than Ládọjà bóyá ojú àlá ni wọ́n wà kán ó tètè jí àìtètè jí ló mú wọn wà lẹ́yìn
So Ládọjà who failed as a governor, mi ò mọ̀ bí Ládọjà ṣe fail as a governor o, bóyá kó ń tàn ó padà elaborate ẹ̀, bóyá kó padà expatiate ẹ̀ kó jẹ́ kó yé wa dáadáa. Who failed as a governor also failed to respond to a friendly good morning handshake. Torí pé bàbá wa Adéwọ̀lú Ládọjà àwọn kì í ṣe ọmọ rélé lọ gbèsè wá. Àwọn nǹkan kan bẹ tó yẹ pé téèyàn bá ṣe, téèyàn bá délé yọ padà mọ́ dùnyàn. Ká ní bàbá gba ọwọ́ yẹn tán wá padà kú òǹbẹ̀ tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn, fọ̀rọ̀ gún wọn lára, wọ́n mọ̀ padà regret ẹ̀ nínú yàrá wọn pé kí làwọn wá ṣe bẹ́ẹ̀ sí, kí ló dé táwọn fi gba ọwọ́ yẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé títí tán fi wà ń bẹ̀ yẹn, tán fi kú òǹbẹ̀ yẹn, inú wọn mọ̀ dùn ní sá pé àwọn ṣe ń tọ́ da, because nbi tí Ọ̀yọ́ padà ń tàmsì ẹ̀ sí òun ni wípé wọ́n ń support Ọọ̀ni tílé Ifẹ̀. Well, kò sọ́ba tí ò ní support Ọọ̀ni tílé Ifẹ̀, because Ọọ̀ni tílé Ifẹ̀ náwó báyìí láti kó gbogbo èèyàn mọ́ra. Ọọ̀ni tílé Ifẹ̀ náwó báyìí láti bá ẹnikẹ́ni ṣe. Ọọ̀ni ọ̀láàyò, Ọọ̀ni ò ní pọ̀sìn, Ọọ̀ni fẹ́ràn gbogbo èèyàn, Ọọ̀ni sì kó gbogbo ọba mọ́ra, Ọọ̀ni sì fẹ́ràn ìṣọ̀kan. Now wọ́n ní the peace-loving people of Oyo State are shocked by Rashidi's apparent rudeness and unwise behaviour. Mi mọ́jọ́ orí ẹni tó kọ kínní yìí o, ṣùgbọ́n irrespective of ọjọ́ orí tó wù kó jẹ́, kódà kó jọ ọmọ 90 years tàbí ọmọ 100 years orí òǹtọ̀ ti dàrú, kódà kó jọ ọmọ 120 years orí òǹtọ̀ ti gbálẹ̀, kódà kó jọ ọmọ 150 years. Remember that Ládọjà was impeached and removed from office in a shameful way. Well, bóyá tíran yín bá padà jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, because ọmọ Ọ̀yọ́ kan kò tí ì wọ́ọ̀tì láti jẹ gómìnà Ọ̀yọ́, and gbogbo eléyìí tẹ́ ń ṣe gan kò ní padà kàn yín táyé òfin dọ̀run. Ọmọ value kan sọ pé èèyàn ṣe governor, every one of us tó wà láyé ńgbà náà torí ẹ̀ pé tọpọlọ ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ dáadáa. Amọ̀nà tí wọ́n gbà yọ bàbá Rashidi Ládọjà pẹ̀lú òfin ni náà ni wọ́n sì padà fi dá wọn padà tán fi lu sáà wọn pé so tó bá ní wọ́n yọ ẹ̀nì ṣe fún ẹ̀ ṣé bàbá jalè ni àbọ̀n ká kankan mọ́ wọn lọ́wọ́, àbí wọ́n ní wọ́n lu jìbìtì, àbí wọ́n ní wọ́n kówó òlu jẹ, kò séléyìn ní rẹ́kọ̀dù wọn. So ọwẹ́ ọyàn kankan. So can we now say Ládọjà is following the path of destruction for the second time? Bàbá rẹ̀ ló follow path of destruction. Can we say there is a cause following him? Ìwọ àti ìrandíran rẹ lè gún àtèpè ìdílé ń tẹ̀lé lẹ́yìn tí ó jẹ́ kẹ́ ríran tó ń jẹ́ kẹ́ máa ṣiṣẹ́ gbogbo ìgbà kẹ́ lè bá a sọnù ni. The incident has sparked a debate about culture. Ọwọ́ adé yín ǹjọ́ wà cultured? Tó bá wà cultured yóò mọ̀ wípé even kéèyàn fẹ́ lo superiority, àṣà demand bù fún mi kí n bù fún ọ tọ́gbọ̀rọ̀ ké lódò. Torí pé àwọn ọ̀jọ̀gbọ́n ní respect is a reciprocal. Bù fún mi, ṣe bọ̀wọ̀ fún mi kí n bọ̀wọ̀ fún ọ, bó bá ṣe fẹ́ kí n address ẹni o ṣe address mi, o fẹ́ kí n pọ́n ọ lé àbí wọ́n náà pọ́n mi lé, àpọ́nlé ni máa ń mú àpọ́nlé wá. Ọgbọ́ Yorùbá ní ọ̀rọ̀ tútù ní yobì lápò, ọ̀rọ̀ líle ní yọfà lápò. But mi wá blame yín torí pé kì í ṣe Yorùbá, kò jẹ́ kọ́rọ̀ yẹn ó dùn mí dàbí alára. So the incident has sparked a debate about culture, respect, etiquette and the boundaries of traditional institutions. Ẹ̀yin lẹ̀ ní boundary. The Alafin and Olubadan have had a cordial relationship for years. Alafin èwo ni, Olubadan èwo ni, sálàfin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti Olubadan eléyìí ni. Níbo ni wọ́n ti jẹ yẹn kan gbá? Kí ni ìpàdé ọlọ́jà àtàsẹ́wọ́n? Wọ́n ìṣẹ́gbẹ́. Kò sí tí ó pa wọ́n pọ̀ jù pàdé lọ́ba lọ tó bá wáyé. So what are you talking about? The fabric that forms Ibadan is Ọ̀yọ́. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Ọmọ Ọ̀yọ́ wà ń Ìbàdàn ni, kì í sọ ọmọ Ọ̀yọ́ lọ fún ọmọ Ìbàdàn. Àwọn jagunjagun alágbára láti ilẹ̀ gbogbo ilẹ̀ káàró òjìrè ni wọ́n sora wọn pọ̀ pọ̀ náà ń jẹ́ Ìbàdàn. Àwọn alágbára lọ́wọ́ ara wọn jọ bí ìgbà tọ́dẹ bá ń ṣípa ọdẹ ni. Tọ́dẹ bí mọ́dẹ bẹ́ẹ̀ mọ́dẹ bí mọ́dẹ àyín mọ́dẹ ha bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọ tí wọ́n pè ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́ẹ̀kẹta nu. Ìbàdàn Lágelú ọmọ Ifẹ̀ ló wà tẹ̀dó, Ifẹ̀ lóyin Lágelú ti kúrò. Then hence the relationship is solid and beautiful. Láago mélòó Aláàfin àti Olúbàdàn tó ṣọ̀rẹ́
torí ọ̀tẹ̀ Ọ̀ọ̀ni náà fi ṣọ̀rẹ́ torí tí Aláàfin ó jẹ ogún kógún tAláàfin ó jẹ ló ṣe b'Olúbàdàn ìgbà náà ṣọ̀rẹ́ tí wọ́n fi dalẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ta ni ó jọba ta ni ó jọ lórí ọ ta ni ó jẹ permanent chairman ta ni ó jẹ chairman ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. I expected better behaviour from Rasheed, who was a former governor and a senator. I expected him to be wise. Ṣé kò wá gbọ́n? Ta ló gbọ́n tó nínú ilé yín, nínú ìdílé yín, nínú ìran yín? Smart and intelligent, but sometimes age and experience don't necessarily bring wisdom. O ti júwe bó ti jẹ́. If I were Ládọjà, I would go and ask for forgiveness from the Alafin, knowing that a curse has come upon him for his rude act. Abiodun Babatunde, a concerned Yoruba son from Ejigbo, ire o, orí ẹ ti dàrú, kọ́kọ́rọ́ orí ẹ ti sọnù. Torí mo mọ̀ wípé Ọ̀yọ́ ni ọ́, ẹni tó sì gbé jáde òní Ajíṣebí Ọ̀yọ́, tó bá jẹ́ pé ọmọ Èjìgbò ni ọ́ tó ń pèrè l'Ajíṣebí Ọ̀yọ́, a jẹ́ pé ó ti nù ó promote ìrántí ẹ ìran oníran ló ń promote. Well, ó wá kó àgbélẹ̀kọ kan, ẹ jẹ́ n padà dé kí n mò náà wá pápápá ni. wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò kú kọ ní onídọ̀ọ́dì méjì lọ́dọ̀ ìyá o. Ìkejì tí wọ́n gbé jáde lórí Facebook lélẹ́yìí, ọmọ àlè tó gbé jáde ó porúkọ ara ẹ̀ ní Musedik Adéṣeyẹ Ahmed. Musedik Adéṣeyẹ Ahmed ó ní our great king should be careful with these two ingrates and betrayers. Kennedy tí wọ́n fi ń pè wọ́n ní ingrate, ta ni wọ́n betray? Ọ̀nà wo ni wọ́n gbà betray onítọ̀hún? So all my brothers and sisters, please be careful of friends who lobby in the corridor of a counterpart, because that is the beginning of rebel. A great king that made sure they both got to an esteemed position of kingship doesn't deserve being paid back with hypocrisy, not rebel. Now, we know what is actually causing the rancor on switching chairmanship of traditional rulers council in Oyo State, which has never happened in any other Yoruba state. When an outsider instigates you to rebel your master and friend, then you should know you are in for the worst. Aláàfin ò ṣe é rí fín. Okay, gẹ́gẹ́ bí ẹni tí ó sọ̀rọ̀ yìí tọkọ, ó ní tí àjèjì bá ti instigate wọn against ọ̀gá wọn, gbogbo àwọn nǹkan yìí ló máa bí àwọn ọ̀rọ̀ míì tí ó máa padà jáde nípa pé Aláàfin ló dé Ṣọ̀ún ládé, ló dé Olúbàdàn ládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ jáde lórí ẹ̀, kìí ṣe lórí eléyìí ni ó ti jáde ni, torí pé bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kọ ẹ̀, bọ́mọ bá ṣe rìn láṣẹ sànà ẹ̀, bọ́rọ̀ bá ṣe wá láṣẹ sọ. Ká má dá lúrúpọ̀ mọ́ sàpà. Ẹ mọ̀ mí pé ètò bí ọmọ yan gan ni mo ṣe nǹkan tèmi, tó yẹ jẹ́ pé bá a bá fi táìtù sí ẹ ti mọ̀ pé n tá a fi ibẹ̀ lè bá. Ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn ọ̀rọ̀ táwọn ẹni sọ, wọ́n fún wọn lésì specially, mo fún wọn lésì collectively lélẹ́yìí. Àkàndá ọ̀rọ̀ Awikoko, Àjàó ọ̀rọ̀ Awikoko aṣọ lójú ọlọ́rọ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ tàbí àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́, ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Mo rí gbogbo ibi tán ti ṣépè fún mi o, mo rí gbogbo ibi tán ti ń bú mi, tán ti ń sọ oríṣiríṣi nípa mi nǹkan. Àwọn tán láwọn ń wádìí nípa mi, tán bá rí ìdí nípa mi ní tí wọ́n fi ṣe mi tí mọ́. So mo rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe, gbogbo agbára tán ń sà, gbogbo ipá tán ń sà. Ṣùgbọ́n ẹ bá ń wí fún wọn, ẹ bá ń béèrè lọ́wọ́ wọn wípé iná tí wọ́n ń dá yìí ṣé wọ́n ní tí wọ́n ò fi sun kí wọ́n má bàa fi sunra wọn. Omi ìjà tán fẹ́ gbé kaná yìí
sára ń ro wọ́n fẹ́ fi mọ́ra ni àbọ̀n fẹ́ fi po tí àbọ̀n fẹ́ fi po kọ́ àbọ̀n fẹ́ fi tẹ̀bà àbọ̀n fẹ́ fi rùmọ̀là ẹ bá ń béèrè lọ wọn dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rẹ̀ iná ogun tí wọ́n wá ń dà yìí tí wọ́n rẹ́dì láti yá ní tí wọ́n bẹ̀rẹ̀ yìí ṣé wọn ò lè parí ẹ̀ ìbéèrè tí mo kàn fẹ́ kẹ́ bá ń béèrè lọ wọn nù lẹ́yìn ẹ̀ ilé tó kù ẹ fílẹ̀ fọlọ́ ẹja fílẹ̀ fọlọ́ torí pé kò sẹ́ni tó ní déédéé bí ọlọ́run ọba mi ń ṣe báyìí lọ́la ń ṣe báyìí lọ́túnla èmi ń bẹ ní o ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ní o ká má sọ pé báyìí láṣẹ mọ́. wọ́n ní pánsá ò fúnra pánsá fi já síná àjà ò fúnra àjájì tó nílé ò bá ti fúnra ó lè ní òkò tí àgbàlagbà ò bá ti ní fúnra ìlú máa ń dàrú mọ́ wọn lórí ni tí àgbàlagbà ò bá ti ní ìfúnra eku yìí ké bí eku bẹ́ẹ̀ ni ẹyẹ yìí ké bí ẹyẹ ọmọ ènìyàn yìí fọhùn bí ọmọ ènìyàn mọ́ ǹjẹ́ àgbààgbà yẹn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí ǹjẹ́ tiẹ̀ ní àròjinlẹ̀ pé kí ló ń sọ Yorùbá di èrò ẹ̀yìn èmi àti bàbá mi kan sọ̀rọ̀ láàárọ̀ ìkíni tó débi tí mo wà yìí ó wá ní bàbá Èkìtì ǹjẹ́ ẹ mọ̀ pé ènìyàn lè wà nínú owó kó ní owó ju Adénúgà lọ kó wà nínú ìgbèkùn kó ní owó ju Ọ̀tẹ́dọ́lá lọ kó wà nínú ìgbèkùn bàbá yẹn ní ǹjẹ́ mo mọ̀ pé ènìyàn lè ní trillions of dollars ní oríṣiríṣi àkáǹtì káàkiri kó dẹ̀ wà nínú ìpọ́njú mo wá ní bàbá ṣé ó pọ́sibù ṣá owó la fi ń ṣayé gbogbo wa là ń gbàdúrà kó lódùmarè ọba mi òkè kó má fowó gbẹ̀yìn lọ́rọ̀ wa bàbá wa rẹ́rìn-ín ó ní èrè ìdí tẹ́ fi bá ìran Yorùbá nínú ìgbèkùn nìyẹn pété máa ń sọ pé ìlú ní owó ìlú ní ọrọ̀ Yorùbá jẹ́ nínú wọn oníṣùgbọ́n à ń jìyà lọ́wọ́ a wà nínú ìgbèkùn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá orí ọ̀fẹ́ táwa ní tá à ń rìn káàkiri káwọn náà ti rìn káàkiri kán wò ó kí ló sọ Yorùbá di èrò ẹ̀yìn kí ló sọ ìran yìí di èrò ẹ̀yìn àwa tó ti jẹ́ pé àwòkọ́ṣe ni wá tẹ́lẹ̀ láwùjọ àwọn dúdú lágbàáyé nínú ọpọlọ àwòkọ́ṣe ni ìran Yorùbá nínú ìmọ̀ àwòkọ́ṣe ni ìran Yorùbá nínú ẹ̀kọ́ àwòkọ́ṣe ni ìran Yorùbá nínú àṣà àwòkọ́ṣe ni ìran Yorùbá nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ àwòkọ́ṣe ni ìran Yorùbá nígbà kan ó ti di tàn aṣíwájú ìran Yorùbá ti dèrò ẹ̀yìn kí ló sọ wá di èrò ẹ̀yìn kí ló sọ ìran kóòtù òjíire di èrò ẹ̀yìn mo kí yín lórúkọ bàbá Pọfẹsọ Bánjí Akíntóyè àròlé Awólọ́wọ̀ bàbá tó ṣojú tó ṣẹ̀yìn á dára fún yín ẹ̀yin bàbá mi tẹ́ wà l'Amẹ́ríkà ìyá mi tẹ́ wà l'Amẹ́ríkà ní Canada ní London ní Japan ní China ní Denmark ní Holland tó fi dé Italy tó fi dé France tó fi dé Belgium tó fi dé Spain afẹ́fẹ́ òde òní fẹ́ ṣe yín mo kí yín lórúkọ lórí Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣàkàkà kí Olódùmarè àníyíkáyé woman battalion ẹni tó Olódùmarè rán sí ìran Yorùbá láti wá ṣe ìran Yorùbá lóore. Kí ló sọ wá di èrò yìí? Ta ló fún ọ̀tá lórí ọ̀fẹ́ láti sọ ìran yìí di èrò ẹ̀yìn? Ta ló fún ọ̀tá láti bà ohun tó dára jẹ́ mọ́ wa lára tá a fi di èrò ẹ̀yìn? Kí ló ṣe tí ìran Yorùbá di èrò ẹ̀yìn? Ìbéèrè tó yẹ ká máa bi ara wa léèrè.
nìyẹn. Ìbéèrè kejì tó tún yẹ ká máa bira wa léèrè ni pé nígbà tí Yorùbá jẹ́ ẹni ìṣáájú àwòkọ́ṣe in all the black race all over the world, ọgbọ́n wo làwọn àgbà ìgbàanì ta sí bóun náà ṣiṣẹ́? Ìkíní, wọ́n nífẹ̀ẹ́ ìran wọn. Ìkejì, àṣà tí Yorùbá máa ń dá nígbà yẹ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ, ó wà nínú ẹ̀jẹ̀ wọn. Àṣà tí wọ́n tún ń dá nígbà yẹ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ, pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbà ìgbàanì wọn ò fẹ́ kórúkọ ìran tó ti jáde, ìdílé tó ti jáde, agboolé tó ti jáde, wọn ò fẹ́ kórúkọ yóò bàjẹ́ látọwọ́ wọn. Wọ́n dé ipò, wọn ò rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò. Wọ́n dé ipò, wọn ò rí ara wọn gẹ́gẹ́ bí alágbára, gẹ́gẹ́ bí ẹni tó lè pàṣẹ pé ohun tí mo bá ti ṣe, ohun tí mo bá ti sọ, abẹ́gẹ́ kò sẹ́ni tó lè yí padà. Ṣùgbọ́n wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ẹrú, wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ tẹ́yìn olóyìnbó ń pè ní messenger sí generation, sí àwọn tó gbé wọn pé ẹ wá ṣàṣojú wa. Wọ́n àríra wọn gẹ́gẹ́ bí alágbára o, wọ́n àríra wọn gẹ́gẹ́ bí alágbára, pé iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ yẹ pé a ti fi wọ́n joyè ẹlẹ́mẹ̀ṣọ́, ibi tán ní kán ṣọ́ yẹ wọ́n dẹ̀ gbẹ́dọ̀ ṣọ́, a ti sọ wọ́n di Fálànà gbọ́ tìrẹ tara ẹni là ń gbọ́, pé ìran yìí orí ọ̀fẹ́ làwọn rí gbà láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn, wọ́n yàn wọ́n síta pé ẹ wá ṣojú wa, pé wọn ò dẹ̀ ní jẹ́ kí orúkọ yóò bàjẹ́ látọwọ́ wọn. Wọ́n wá kí ara bọ́ṣẹ́, tọ̀sán-tòru wọ́n ń ṣiṣẹ́ yẹn lọ ní, wọ́n ṣiṣẹ́ yẹn lọ tọ̀sán-tòru to make the Yoruba land be great. Wọ́n ṣiṣẹ́ yẹn. Bàbá tí mo lọ máa ń bá ní Ọ̀yọ́ yẹn, tẹ́yìn kan ní kí n máa tẹ́ fún mi lówó ńgbà kan kí n lọ fún bàbá, mo ní mi dùn pé mo ṣe fídíò yẹn, bàbá ṣàdúrà. Bàbá ti máa pé 111 now. Bàbá yẹn ní free education yẹn wọ́n kàn nìkan dánwò bí oṣù kan ọ oṣù méjì bí àwọn èèyàn máa gbà á, pé ṣùgbọ́n láàrin ìgbà tó máa di oṣù kan, ibi tó kọ́ pé káwọn èèyàn ti máa kàwé, káwọn ọmọ ti máa kàwé, ibẹ̀ ti kú bìbà nàbà sọdíṣẹ́. That free education ó elevate ìran kóòtù òjíire, ìran Yorùbá bẹ̀rẹ̀ sí ń ràn, ọpọlọ wa bẹ̀rẹ̀ sí ń dé, àìdíà oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ń yọjú. Ìran Yorùbá became a number one ní àwùjọ àwọn aláwọ̀ dúdú lágbàáyé. Nínú ìrìn àjò yẹn, tẹlifíṣàn jáde síta, rédíò station jáde síta, Liberty Stadium jáde síta, nínú Odua investment jáde síta, National Bank jáde síta. Nínú ìrìn àjò yẹn, àwọn tọ́lọ́run ṣẹ́gi ọlà fún ìgbà yẹn lọ́hùn, àwọn náà bẹ̀rẹ̀ sí dálé iṣẹ́ lẹ̀. Agbọ́nmọ́gbẹ bank tó di Wema bank lénìí, ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé Access Bank belong to the Yoruba race, one of our father tẹ́tí lọ láti Ilé-Ìṣà. Ògo Yorùbá wa bẹ̀rẹ̀ sí ń tàn, ògo yẹn bẹ̀rẹ̀ sí ń tàn. abẹ̀rẹ̀ sí ń produce graduate, kì í ṣe pé à ń produce graduate nìkan, iṣẹ́ ń wá, ilẹ̀ Yorùbá ń lọ síwájú, Yorùbá di àwòkọ́ṣe láwùjọ àwọn dúdú, òkú yẹn wá bẹ̀rẹ̀ sí ń tàn, àwọn aláwọ̀ funfun wa ń jẹ ń bẹ̀, àwọn àjòjì wa ń wá, ó rọrùn fún àwọn onílé láti bù fún wọn jẹ,
torí àwa gan tó wá bá a ti jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ó rọrùn fún ìran Yorùbá láti bù fún àlejò jẹ tó nílé ò bá jẹ àjẹyó it will be difficult láti fún àlejò jẹ à ń jẹ àjẹyó àjẹṣẹ́kù nígbà táwọn wà ní primary school secondary school àwọn òbí wa ò gbẹ́dọ̀ rí kókò lẹ́nu wa àwọn bàbá wa ìgbà ni bílíìfù pé ẹni tí ó bá ń jẹ kókò ìyà ń jẹ ni pé ẹni tí ìyà ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ni ṣé ìran Yorùbá tó rí kókò oúnjẹ lẹ́nìí kí ló sọ ìran Yorùbá di èrò ẹ̀yìn kí ló sọ wá di èrò ẹ̀yìn láwùjọ àwọn aláwọ̀ dúdú kí ló sọ Yorùbá di ẹni tí ò lẹ́nu mọ́ níbi tó ti lẹ́nu tẹ́lẹ̀ kí ló sọ Yorùbá di ẹni tí ò gbajúmọ̀ mọ́ níbi tó ti gbajúmọ̀ kí ló sọ Yorùbá nítorí jẹ́ pé wọ́n á ti parí mítì kó tó dé tó jẹ́ pé nígbà kan bí Yorùbá ò bá tí ì dé wọn tí bẹ̀rẹ̀ mítì ẹ̀yin àgbà tó dé òní ni o ẹ̀yin adára níta mọ́dára ńlẹ̀ yìí ni o ẹ̀yin tí ẹsẹ̀ ẹ̀yin tí ò ṣe ìran Yorùbá lóore ẹ̀yin tó jẹ́ pé dídé tẹ́ ẹ dé ogun lọ̀pọ̀lọpọ̀ yín gbé wá ẹ ti ríra yín gẹ́gẹ́ bí alágbára ọ̀pọ̀lọpọ̀ nínú yín ipò ń gùn yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ti ríra yín gẹ́gẹ́ bí untouchable pé n tẹ́ bá ṣe àṣegbé ni ẹ dẹ̀ fi ń ba ìran kòtò òjìrè jẹ́ ni àìmọye ọba tí ò rọ́bà Yorùbá ẹgbẹ́ ẹ̀ àbùkù ni wọ́n fi kàn láwù there is nothing like a respect in Yorùbá land again respect tó wà ní ilẹ̀ Yorùbá nígbà yẹn lọ́hùn lẹ́yìn Yorùbá fi ń rí ojú ní ipò òfin rúbọ Yorùbá lójú torí àwọn bàbá wa ìgbàanì jẹ́ kó di mímọ̀ fún wa pé àdánwò ní ipò a máa bìyàn a máa tìyàn tó o bá ti fún lórí ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn tòde òní tẹ́ bá ti fi wọ́n kẹ́ fún wọn nípò kékeré wọ́n ríra wọn gẹ́gẹ́ bí untouchable ẹgbẹ́ bàbá wọn ni wọ́n máa náwó sí láti bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó bá dòde lọ́hùn tó bá dòde àwọn àjòjì tí fìyà jẹ ìran Yorùbá ẹni tí ò tó bàbá wọn wọ́n máa tẹ̀ fún ni ẹni tí ń yọ bàbá wọn lẹ́nu tí ń dàlú bàbá wọn rú tó ń jẹ̀lú bàbá wọn rú wọ́n máa tẹ̀ fún ni ṣùgbọ́n ẹni tó dúró pé ìran yìí ò gbẹ́dọ̀ gbé tó dúró gẹ́gẹ́ bí alátìlẹyìn ọwọ́ náà máa ń nà sí torí pé ipò ogun wọn bí irú eléyìí tí Aláàfin Ọ̀wọ́ Adé ń ṣe kò sẹ́ni tó lè ba àpèrè ọ̀nà Aláàfin Ọ̀yọ́ jẹ́ àfi tó ń tọ̀ bá máa borúkọ ara ẹ̀ jẹ́ that orí àpèrè will remain forever ṣùgbọ́n àrà tó ní kálukú bá dá mbẹ̀ ní ẹ̀nà Yorùbá ó máa sọ mo mọ̀ pé àyìnbá arẹ́ni tó máa dúkọ̀ lórí àpèrè yẹ tí ó máa pòǹgbẹ àlàáfíà fún ìran gbogbo ilẹ̀ Yorùbá pé èmi wá omi ò wá fún ipò èmi wá o kì í ṣe pé I'm superior lèmi bá wá kí àlàáfíà kí ìṣọ̀kan ó bá lè wà nílẹ̀ Yorùbá ni kí ló mọ̀ ọ́ ní di ọ̀jájá yìí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi respect ẹ̀ ẹ mọ̀ bí Ọọ̀ni bá ṣe ń tí ọ̀dà èmi ọ̀sọ́ bí bàbá mi Èwí Adó bá ṣe ń tí ọ̀dà èmi ọ̀sọ́ mo dọ́dọ̀ bàbá mi Èwí Adó ní ìwọ ọmọ kékeré nígbà tí mo mọ̀ ń gbọ́ bàbá Èkìtì mo rò pé àgbàlagbà kan ni àṣé ìwọ ọmọ kékeré pẹlẹbẹ náà ni mo dọ̀bálẹ̀ wọ bàbá wa bú sẹ́rìn torí ìran bàbá tèmi Adó iná ti lọ àwa lọ́mọ ọjà ládó nígbà tí Ọ̀gájájé tó dórí ipò tó jókòó lórí àpèrè àwọn baba ńlá baba wa ó rí pé orí àpèrè yẹn tóbi ju òun lọ òun ò dẹ̀ gbẹ́dọ̀ ṣe gíragíra ó rí pé orí àpèrè yẹn tóbi ju òun lọ pé orí àpèrè yẹn belong to every one of us kí ló kọ́kọ́ ṣe ó lọ bá Aláàfin Ọ̀yọ́ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti sọ wípé kò lè ṣẹlẹ̀
bàbá Adéyẹmí Lámídì gan ṣọ́ọ̀kì nígbà tó dédé rí Ọọ̀ni of Ifẹ̀ tí Ọọ̀ni tẹ̀ tó kí bàbá kì í ṣe tipò ṣùgbọ́n owó tó dọ́ orí pé àkọ́bí bàbá yìí máa jù mí lọ lọ́jọ́ orí àkọ́bí bàbá yìí máa jù mí lọ lọ́jọ́ orí tí ẹ bá dẹ̀ wò ó tí òde bá jọ pa àwọn àti bàbá papọ̀ ó máa ń ṣàdúrà fún bàbá ni pé ẹ̀yin ni bàbá wa in age tí Aláàfin náà nígbà tí Aláàfin rí kọ́ ọwọ́ àlàáfíà ló gbé wá bí ọwọ́ àlàáfíà ló gbé wá ẹ̀ẹ́rì fídíò yẹn ni gbogbo wa ń rí wọ́n tún pàdé lánàá occasion Aláàfin tẹ̀ Ọọ̀ni ń gbé dìde ni pé bàbá mi ẹ má dánrù yẹ wò ẹ má dánrù yẹ wò bàbá mi a rò pé ogun ti ṣẹ́ ni tí bàbá Aláàfin Ọ̀yọ́ tó lọ tó bá ṣe nǹkan Ọ̀nìrìṣà ló kọ́kọ́ máa débẹ̀ a ti rò pé ogun yẹn ti ṣẹ́ pé there is no room for enemy to trouble the Yoruba anymore again ṣùgbọ́n nígbà tí ọ̀wọ́ adé débẹ̀ togun-togun ló wá tìjàtìjà ló wá ó dẹ̀ ń pa ìran Yorùbá lára ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò dẹ̀ rí ó dẹ̀ ń pa ìran Yorùbá lára ó ń sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn àárín bàbá wa Olúgbọ́n àti bàbá kò túnú kan lára wọn o ṣùgbọ́n ìran Yorùbá ló ń fà sẹ́yìn ló ń sọ wá díẹ̀ ní ẹ̀yìn. Kìlómítà mélòó ló wà láàrin bàbá wa Olúgbọ́n àti Ṣọ̀ún Ògúnmọ́lá àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ tún wá wo ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kádìjú káfẹ́ ẹ tẹ́ bá ti kúrò ní Ìbàdàn bóyá ló tó 30 minutes ẹ máa fi dé Ọ̀yọ́ àárín bàbá wa Olúbàdàn àti Akíìmù kò dánmọ́rán ẹ mọ̀ pé orílẹ̀-èdè ti ń bàjẹ́ ẹ mọ̀ pé opportunity yẹ fún àwọn ará bíbá yìí láti máa jẹ wá bí ẹni jẹran. Let me give you one example today. Kì í ṣe pé kò síjà bí àwọn ọba Èkìtì ò ń jà ṣùgbọ́n they do it with maturity. Kí ló fún wa lórí ọ̀fẹ́ tí àwa sì ti nísinmi díẹ̀ lẹ́kìtì bíbá yìí ni pé tí ẹni tè bá ṣẹlẹ̀ ní ìlú kan lẹ́nìí àwọn ọba yẹn bẹ̀rẹ̀ sí pera wọn àwọn ọba yẹn wọ́n bẹ̀rẹ̀ sí pera wọn tábàdẹ̀ ní ká máa wò ó stéètì tí àwọn first class ọba àwọn ọmọ Odùduwà pọ̀ sí jù Èkìtì jẹ́ kanú wọn tí ò bá jẹ́ number 1 àjẹ́ number 2 ẹ lọ wádìí dáadáa wọ́n ti máa pera wọn pápápá lára àwọn ọba yẹn ní ó pe bàbá Èkìtì nǹkan bẹ́ẹ̀ la rí mi báyìí ẹ̀ ń ṣe lórí ọ̀fẹ́ àti báwa Sunday Igboho ṣùgbọ́n náà ń kò rí bẹ́ẹ̀ àwọn àgbájọ wọn àná níbi tí ẹni méjì bá ti jà koríko bẹ̀ ni ó jìyà bẹ̀ ìyá ẹ̀ là ń jẹ lénìí ẹ̀yin tọ́lọ́run yàn sípò lónìí ẹ̀yin tọ́lọ́run yàn sípò lénìí ẹ̀yin lẹ̀ ń fọwọ́ ogo Yorùbá sẹ́yìn ẹ̀yin lẹ̀ ń sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn in politics àárín Ọbásanjọ́ àti Tinubu Ògún àárín Tinubu àti Ọbásanjọ́ Ògún bẹ́ẹ̀ náà láàrin Ọbásanjọ́ àti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bàbísí Àkàndé àwọn bẹ́ẹ̀ ẹ wá lọ wo Abdulsalami Babangida tí Abacha bá wà láyé wọ́n jọ máa ṣe àṣepọ̀ ni wọ́n máa pè ní Arewa Kọ̀sọ́kíníkan Forum ẹ̀rín náà máa rin jáde ńbẹ̀ níbi tí wọ́n á ti ṣe mítì bí tó ti máa ba ẹ̀ràn tó ti máa pa ẹ̀ràn Yorùbá lára ṣùgbọ́n àwọn àgbà títí wọ́n ò ní èrò láti tún ilẹ̀ Yorùbá ṣe àpò ara wọn náà ń jà fún ìran Yorùbá dé ń dèrò ẹ̀yìn ọba ń sọ ilẹ̀ Yorùbá dèrò ẹ̀yìn àwọn olóṣèlú wa ń sọ ilẹ̀ Yorùbá dèrò ẹ̀yìn that is why it is very very difficult for them láti lè ronú ní àròjinlẹ̀ lórí ààbò ilẹ̀ Yorùbá
olóbi difficult fún wọn láti lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu pé ẹ tú Sunday Igboho lẹ̀, free Sunday Igboho so we can be able to provide security. Bẹ́ẹ̀ okay, a lè sọ fọmọdé pé àwọn tó bá ti mú máa hand over àwọn ilé ọlọ́pàá lọ́wọ́, máa hand over àwọn ilé DSS lọ́wọ́, kán sọ̀rọ̀ ní ohun kan. Ṣé àwọn ọba tí wọn ò bára wọn ṣe tí àárín wọn ò gún ló máa wá kóra papọ̀ lọ sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu? Ṣé àwọn olóṣèlú tó jẹ́ pé wọn ò bára wọn ṣe táàrin wọn ò gún náà máa wá dìde pé àwọn fẹ́ lọ bá Tinubu gbìmọ̀ràn bí ààbò ṣe máa wà nílẹ̀ Yorùbá? Ẹ̀yin lẹ ń balẹ̀ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ ń fún àwọn ará bíbá yìí lórí ọ̀fẹ́ láti máa pa wá bí ẹni pẹran. Mo ti rìn láàárọ̀ yìí, ó ká ẹni tó ní mọ́tò lára ní bàbá Èkìtì, ẹjọ́ máa gbowó epo lọ́wọ́ yín o. Mo ti dé Omiṣẹ̀jánà láàárọ̀ yìí, mo ti dé Ajílósùn ó di méjì àbí bẹ́ẹ̀ kọ́, mo ti dé New Ọ̀yọ́ Ìyìn road, mo ti dé ọ̀nà poli, mo ti dé kádúpẹ́ lọ́wọ́ gómìnà wa báwo tó bá wa wó Àtíkàkàn láì jẹ́ pé wó Àtíkàkàn ni ọmọ Yorùbá ò lè rìn fèrèfèrè ní Àtíkàkàn níbi tí àwọn Fúlàní tó sojodé wọ́n ti gba Àtíkàkàn lọ́wọ́ ọmọ Yorùbá. Community kan wà tó ń pè ní Ìjàdù, tẹ́ bá débẹ̀ láàárọ̀ kùtù ẹ mọ̀ pé we are in big trouble, pé ìran Yorùbá à ń fi orí ọ̀ka họ mú. Àwọn ọba wọ òṣàṣepọ̀, tọmọdé bá ti joyè, tọmọdé bá ti wà nípò, ó ti rí ẹgbẹ́ bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń jù lọ. Kò sí ní tá pè ní ìbọ̀wọ̀ fún àgbà mọ́. Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ pé ìbọ̀wọ̀ fún àgbà ní òjàyé ogún. Àìbọ̀wọ̀ fún àgbà ní ilẹ̀ Yorùbá ló sọ wá dèrò ẹ̀yìn. Ìran Yorùbá sọ ohun tó dára nù, Fúlàní wa ń lépa wá kiri. Wọ́n ní tó Olubadan bá wọ ṣòkòtò tó wọ níkà, ó mọ ẹgbẹ́ ẹni tó ń ṣe, àbí báwọn bó ṣe pò yẹ kọ́ nìyẹn. Àwọn ọba wa adára níta mọ́ dára ńlé. A rí nígbà tí bàbá wa Ọ̀wọ́ Adé tó lọ sọ́dọ̀ Sultan Sokoto tó lọ ń tẹ̀ fún. A rí nígbà tó lọ sọ́dọ̀ Sùlù Gàmbàrí nílọrin tó lọ ń tẹ̀ fún. Nígbà wo ni ìjókòó Sultan Sokoto lórí àpèrè yẹn bẹ̀rẹ̀? Nígbà wo náà bẹ̀rẹ̀ sí ń jẹ emir ní Ìlọrin? Bọ̀tẹ̀ bàbá wa Ọ̀wọ́ Adé kò lè tẹ̀ fún Aláàfin Ọ̀yọ́, orísun baba ńlá bàbá ẹ̀. Orílẹ̀-èdè ti ń bàjẹ́ o, ìran Yorùbá. Tó bá jẹ́ pé àwọn àgbààgbà ilé àkọ́kọ́ máa gbójú ogun sí pé ẹyẹ balẹ̀ yìí jẹ́, ẹ̀yin lẹ́ ń sọ wádìí èrò ẹ̀yìn. Àbòsí ní ìlú, wọn ò lè péra wọn jọ papọ̀ kán ṣe mítìn. Ẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá ò kò. Tí Aláàfin Ọ̀yọ́ bá pe mítìn lénìí, ẹ ní rí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń bẹ̀, ẹ ní rí bàbá wa Onírìṣà ń bẹ̀, bàbá wa Òbòkun ọwọ́ Òbòkun ẹ ní sí ń bẹ̀, Ọ̀ràngún Iléèlá, Ajérò, Èwe Adó, Olúyìn, Alára, Némì, Òṣèmọ̀wé Tòǹdó, Dèjì Tàkúrẹ́, àwọn ọba Alákẹ̀tẹ̀gbá, ẹ máa fún mi lórúkọ àwọn ọba kàkàkàkà nílẹ̀ Yorùbá. You won't see them there. Tí Ọ̀ọ̀ni náà bá pe mítìn, ẹ ní rí Aláàfin Ọ̀yọ́ ń bẹ̀. Ẹ dẹ̀ ní káwọn ará bíbẹ̀ mọ́ máa ń pa wá bẹ́ẹ̀ ní pẹ́rán. Ẹ rí i pé wọ́n ti gẹ̀ẹ́tì wá jìnnà. Òun ló fi difficult fún àwọn ọba ilẹ̀ Yorùbá to say anything about ààbò ilẹ̀ Yorùbá. Torí pé wọ́n mọ̀ pé àwọn gangan ló ń sọ ìran Yorùbá dé èrò ẹ̀yìn. Àwa làwò kọ́ṣe lánàá o. Láyé àwọn ọba Adésọjí Adérẹ̀mí, àwa làwò kọ́ṣe o.
ní mo ìgbójúbọ̀tà nígbà ayé àwọn bàbá tó jẹ́ kí bàbá onípẹ̀déṣó jẹ́ yìí tẹ̀gbá bàbá aládésanmí kejì ní adó ń bíbà yìí bàbá wa ọlátẹ́rù ọlágbẹ̀gì ní ọ̀wọ̀ bàbá wa aládéṣídà ṣé mo gbà dèjì tàkúrẹ́ ìgbà yẹn tí ọba kan bá pè ẹ́ pápápá gbogbo wọn ti pàdé nìbàdàn. gbogbo wọn ti pàdé nìbàdàn nígbà yẹn ẹ̀rù gan máa ń bà wọ́n láti kó sí àárín ìran kóòtù òjíire ṣùgbọ́n àwọn ọba tòde òní àwọn olóṣèlú tòde òní bí fúlàní méjì bá wà ní different party tẹ́mátẹ̀ ń jà nínú different party wọn tó bá ti kúrò lọ́rọ̀ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ party tó bá ti di ọ̀rọ̀ fúlàní they will unite láti tẹ̀rí yorùbá bá ṣùgbọ́n àwọn títí wa ìjà díjú ni tẹ́ bá ja ìjà pátì wọ́n á jà to the extent tá a jà tá a kan ìlú ẹ̀yin lẹ́ ń balẹ̀ yorùbá jẹ́ o ẹ̀yin tá a fi sípò tẹ́ wá sọ̀rọ̀ ayé di ọlọ́run lé wa lórí ẹ̀yin tá a fi sípò pé ká ẹ tòlú tó jẹ́ pé ẹ̀yin gan lẹ wá ń dà lóru wọ́n ti kọ lẹ́tà sí ọ̀yọ́ ṣé ọwọ́ ọ̀yọ́ nìkan lè kà ẹ dá mi lóhùn ṣé kìí ṣọgbọ́n tó jẹ́ pé tó bá gbógun ti ọ̀yọ́ kára àbàdàn má bàa lè dá sí lẹ́fi fẹ́ dá náà fi ń dà ní ìbàdàn àtọ̀yọ́ rú ṣé kìí ṣe ọgbọ́n tó ń dá nìyẹn nígbà tó bá gbógun ti ilé igbọ́n Ògbómọ̀ṣọ́ kí Olúgbọ́n má dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ kí Ògbómọ̀ṣọ́ má dá sí ọ̀rọ̀ Olúgbọ́n ọmọ bàbá ọmọ ìyá ìkan ni wọ́n àwọn ará bíbá ẹ̀ dẹ̀ sọ wá di ọ̀tá ara wa torí pé wọ́n fẹ́ ṣẹ́gun ìran Yorùbá ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n ní àròjinlẹ̀ kan rí pé káwọn náà jókòó pé n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí kì í ṣe nǹkan tó jẹ́ pé ó jẹ́ ojú lásán pé ejò lọ́wọ́ nú kí ló dé tó jẹ́ pé majority àwọn tá a bá fi jọba lénìí wọ́n máa wá togutogu ni wọ́n wá láti tòlú wọ́n wá àlàáfíà fún ìlú èmi ni káyé ṣàrí mi agbára ń bẹ lọ́wọ́ mi kí n máa bọ̀ kí ilẹ̀ máa rọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́n olóṣèlú ń tà ń pè ní ìbọ̀wọ̀ fún ara ẹni dà láàrin wa mọ́ tó sọ wá di èrò ẹ̀yìn níjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́ lọ́wọ́ Fúlàní níjọ́ wo la fẹ́ padà sí ipò wa ààyè tọ́lọ́run ọba mi dá ìran Yorùbá sí níjọ́ wo ni Yorùbá fẹ́ padà bẹ̀ torí orí ni wá wọ́n ní orí ò ní padà dìrù ṣùgbọ́n nílẹ̀ Yorùbá orí ti padà dìrù number one ti di number last nítorí pé àwọn bàbá wa ò ní àkíyèsára ìfẹ́ tara ẹni nìkan èmi ni mo jù ẹ́ ìwọ ni ó jù mí ó sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn ẹ tún gba èyí ẹ̀wò láàárọ̀ ẹ̀ ẹ bá mi rò tó bá ní ọ̀nà àbáyọ tá a lè lò tí àárín àwọn bàbá yìí máa fi gún tí wọ́n á fi ríra wọn gẹ́gẹ́ bí ọmọ bàbá ọmọ ìyá ọ̀tọ̀ ní tólúwo ń sọ tí wọ́n fi ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá torí ẹ má gbàgbé lára ọ̀rọ̀ àwọn bàbá wa ni nígbà tá a ṣí inú ìwé dictionary wọn tá à ń pè ní ìwé òwe Yorùbá àti ìwé àfiwé ọ̀rọ̀ ẹlẹ́lọ́ọ́ wọn ní orílẹ̀-èdè ti ń bàjẹ́ o kí ni ká ṣe àwọn bàbá wa ń yẹ̀yẹ́ ara wọn káàkiri àwọn ọba wa ń yẹ̀yẹ́ ara wọn káàkiri èyí tó yẹ kán rán wọn rán èyí tó yẹ kán mú gbọ́ wọn mú gbọ́ ṣùgbọ́n àwọn tó ń lé wa kiri wọ́n lo opportunity yẹ pé nígbà táàrin wọn ò bá ti gún èdè wọn ò ní yéra wọn we now use that opportunity láti wọlé sí wọn lára
ṣé wọ́n ti wọlé sí wa lára ni kó ní kálukú lọ sí ìlú ẹ̀ tó ti jáde pé bàbá Èkìtì ó parọ́ nígbà tí mo dé ìlú mi kò sí síngú Fúlàní ńbẹ̀ kó padà wá kájọ wá sọ tẹ́ bá dé Ọ̀yọ́ bíbà wọ́n kún bẹ̀ tẹ́ bá dé ìlú yìí Ògbómọ̀ṣọ́ ilé igbó wọ́n kún bẹ̀ ìlú wo ni wọ́n sí ìlú mi gan wọ́n ní wọ́n lé mi ní oko kòkó Adó Èkìtì tí mo wà yà Àkúrẹ́ the same thing Oǹdó the same thing Ìyìn the same thing Ìgèdè the same thing name it. tí n bá lórí ọ̀fẹ́ tí n bá jáde ní alẹ́ màá wá ṣe fídíò àti kankan fún yín ẹ̀ wá rí i pé à ń forí ọkà ọmú ní ilẹ̀ Yorùbá. ìmọ̀ àwọn bàbá wa tí ò ṣọ̀kan ni o ló sọ wá dèrò ẹ̀yìn o. àwọn bàbá wa tá a fi ń joyè lénìí wọn wá láti wá ṣèlú o wọn wá láti wá mú wọn kéde àlàáfíà wọn wà lálàáfíà pẹ̀lú ara ṣé àwọn ọba tí ò wà lálàáfíà pẹ̀lú ara wọn ló máa wà lálàáfíà pẹ̀lú aráàlú ṣé àwọn ọba tí ò wà lálàáfíà pẹ̀lú ara wọn ló máa wà lálàáfíà pẹ̀lú gómìnà tó bá jẹ́ pé àwọn ọba wa wà lálàáfíà pẹ̀lú ara wọn tó bá jẹ́ gómìnà Èkìtì náà fẹ́ bá sọ̀rọ̀ kẹ́pẹ́ gómìnà Èkìtì sí àárín tó bá jẹ́ tòǹdó ni kẹ́pẹ́ gbogbo àwọn sẹ́nítọ̀ wọn kẹ́pẹ́ wọn sáàárín ṣùgbọ́n àwọn ṣẹ́ni tí ò lè wà lálàáfíà pẹ̀lú èèyàn kan ló máa wá sọ̀rọ̀ àlàáfíà fún èèyàn kan. àbẹ́ kò yé ẹni tí ò lóòótọ́ kó wá jáde síta pé òótọ́ ọ̀rọ̀ ló ń fẹ́ sọ bí ẹni tó sọ fún wa pé òun ti gbàlú láti bí ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn tá a dẹ̀ ríjọba táwọn kan dẹ̀ ṣe ń tẹ̀lé wọn lẹ́yìn. ṣé àwọn ọba tí ò ṣe kan ló máa wá sọ fáwọn gómìnà Ògùn Èkó Oǹdó Ọ̀ṣun Èkìtì Èkìtì Oǹdó àbí Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Èkó pé ẹ ṣera ayé lọ́kan níbi tẹ́ bá jókòó sí tẹ́ bá ti sọ̀rọ̀ ibẹ̀ máa mi tìtì káwọn ọba yẹ kán ṣera wọn lọ́kan ká wá pé all the senators in Yoruba land all the house of rep in Yoruba land all the house of assembly all the Yoruba land kán pè wọ́n nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ lọ ṣe nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ sọ. torí pé àwọn Fúlàní ṣera wọn lọ́kan ló mú kí Emir Ìlọrin sọ pé òun ò fẹ́ oníṣẹ̀ṣe ní ìlú Ìlọrin táwọn ọmọ Ìlọrin dẹ̀ jáde síta tán dẹ̀ ń jólé nígbà tó mọ̀ pé kò sọ́lọ́pàá tó máa mú wọn nígbà tó bá ti gbọ́ pé iṣẹ́ Emir náà ń jẹ́ lọ́wọ́. ó yẹ kó ti yé yín nígbà tẹ́ ẹ̀ ń ṣọmọ ọwọ́ àwọn ni o èrò ẹ̀yìn ìfàsẹ́yìn tó ń bá ìran Yorùbá àwọn ọba wa ni àwọn àgbààgbà wa ni tẹ́ bá ti rí wọn lóde òní tó kóra wọn jọ papọ̀ ọ̀rọ̀ dọ́là náà sọ ńbẹ̀ wọ́n ti mọ̀ pé wọn ò ní lọ wọn ò ní kúrò ńbẹ̀ the majority àwọn gómìnà tá a ní the majority àwọn senator rep tá a ní they are ready to work. tá a bá ní àwọn àgbààgbà ìlú tó jẹ́ olùmọ̀ràn gidi tó ń pè wọ́n ṣàkíyèsí yìí báyìí ló kàn ẹ ṣe báyìí ẹ já ṣe báyìí ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àṣẹ Yorùbá àṣọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká rìn papọ̀ bí àwọn atòkè ọ̀hún ṣe ń rìn tán rìn papọ̀ tí gómìnà kan bá wà ní nọ́ọ̀tì tó bá ń jalè tí èkejì ẹ̀ bá dẹ̀ máa dìbẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wọ́n ti pín wa yẹlẹyẹlẹ àwọn bàbá gan tó yẹ kó gba àwọn gómìnà ní ìyànjú wọn ṣọ̀kan ṣe làwọn ọba wa ń dọ̀bálẹ̀ fáwọn Emir káàkiri ọba Ṣakí lọ́bẹ̀ lọ dọ̀bálẹ̀ nílẹ̀ Yorùbá ìmáàmù ni bàbá ọba ṣùgbọ́n tó bá ti ré sókè lọ́hùn-ún Emir ni bàbá ìmáàmù ṣé Yorùbá ò ti dèrò ẹ̀yìn ẹ bá mi gbà yí ẹ̀ wò.